olóṣèlú máa ń sọ̀rọ̀ wọn máa ń sọ̀rọ̀ ajé ni gbólóhùn tí máa ń jáde lẹ́nu wọn nù pé ẹyọkan iṣẹ́ bó bá ti wà wọn làwọn ó ṣe bó bá ti wà wọn làwọn ó ṣe báwọn ò bá tiẹ̀ lọ míì mọ́ wàláì sọ wọn bí láìláṣẹ láwà wọn ò lè gbé àpótí mọ́ lọ́sùn kí wọ́n fi wọlé ẹ̀yàn kà jẹ́ lórí àwọn ará Ọ̀ṣun ọmọ Ọ̀ṣun ẹ̀yàn kà jẹ́ lórí wọn ẹ máa sọ wípé ní àkúkú rẹ ní bá a dáwó nígbà tá a fi ń fowó ṣẹjọ́ ààrẹ ní bá a dáwó nígbà tá a fi ń fowó ṣe bẹ́ẹ̀ lówó ń bẹ lọ́wọ́ yín ni tẹ́ ẹ̀ bá ti wí bẹ́ẹ̀ èmenu ọlọ́nu owó opó kí wọ́n jáde síta ṣé wọ́n lè jáde síta ni pé irọ́ ni wọ́n pa á mọ́ mi o owó opó wọn ò fopó àkúkú láwọn opó ní Ràgbìjí tá a lè sàwọn jọ wípé ní ẹni tó bá gba owó ní ọwọ́ àwọn ọmọ Adélékè tẹ́ ẹ̀ bá lè sọ wípé lẹ́ẹ̀ gba owó bí ó ti rí fún ire wọn ò fopó lọ́wọ́ wọn ò fún àwọn arọ wọn ní kó ra kẹ̀kẹ́ fún àwọn arọ tí ò lè rìn wọn gbowó rẹ àwọn ọmọ Adélékè wọn náà wọn gbowó àwọn adití tí wọn gbọ́rọ̀ wọn di wọn gbowó wọn gbogbo àwọn abirùn pátá ni wọn gba owó wọn tí ẹni kó máa fún ẹni 200 owó kó 200 owó àwa tó ṣe wípé ní ìṣòwò tí ẹni kẹ́yìn wọn máa fi kún owó wa 500,000 ni ẹni kó máa fún wa gàárì wọn ní kí wọn ṣe ètò ẹ̀yáwó lẹ́lẹ̀ pé ká máa rówó yá gbogbo ẹni bàbá wa ọmọ Olódòdì Àkànbí pírẹsidẹ́ǹtì gbogbo Nàìjíríà bàbá gbogbo Nàìjíríà ni wọ́n ti ṣètò fáwọn ọmọ Adélékè wọn náà ẹ wá lẹ́ẹ̀ ní màálù tẹ́ ń rí ìmọ̀lẹ̀ ní ẹni àjò tẹ́yìn ọmọ sí káàkiri bó tiẹ̀ kọ́ owó tẹ́ gbà lọ́wọ́ ti tèmi yóò bí ń léèrè wàláì súnmọ́ bíi láìláṣí láwà àdìbò tán ká wá mú 50,000 naira ká ara kìtìyàn ẹ̀rọ àríkẹ́ 50,000 mo bá tẹ́ ẹ bá fún mi ìṣẹ̀dá yín máa bínú sí mi àmọ́ tẹ́ ẹ fún mi ìṣẹ̀dá mi máa bínú sí yín gbogbo ọ̀nà tẹ́ ẹ bá lo ìṣẹ̀dá mi ò mọ̀ tẹ̀lé ń lọ ni lágbára lọ́wọ́ Ọlọ́run bàbá wa Alhaji Isiaka Gboyègboyè Tọ́lá bókọ̀ wọ sukùl tán tí ẹ gbé fún wa ní Nàìjíríà yìí ibi tí a tún ti lè ríru sukùl yìí báyìí nìsín Ghana lẹ tún ti lè ríru sukùl tí ẹ gbé wá sí Ràgbìjí Ghana ni gbogbo àwọn ọmọ tí ń lọ skul lọ́dọ̀ wọn wọ́n fara ni wọ́n ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ skul tí ń lọ skul lọ́dọ̀ wọn wọn ò lójú àánú Ọlọ́run kan mi ojú àánú sẹ wọ́n fi wọ́n jẹ̀yà débi pé ó ga o ẹ lè wọlé mọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ẹ lè wọlé mọ́ kò sẹ́ni kan tí ó dìbò fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ lè wọlé mọ́ bó bá ti ẹ̀ kọ̀wọ́ èmi yìí tó kọ̀wọ́ ti tèmi yìí wàláì súnmọ́ bíi láìláṣí láì ìṣẹ̀dá mi ò ní dáríjìn ìṣẹ̀dá mi ò ní foríjìn láyé ọmọkùnrin kan báyìí bíi babaláwo ni ní tó gba fúlùsọ̀pọ̀ tí ó sì jáde ó lóun ò mọ obìnrin yìí o ó ní àmẹ́ tẹ́ ẹ̀ bá tètè lọ yanjú ọ̀rọ̀ ọmọbìnrin ẹ̀ kò ní lẹ́yìn ire fún yín o babaláwo ní báyìí ó jáyàǹtì báyìí ó sanra díẹ̀ báyìí ó ní ẹ tètè ó lóun ò mọ ẹ̀rọ àríkẹ́ rí o òun ò mọ rí o àmọ́ obìnrin yẹn tẹ́ ẹ̀ bá tètè lọ ṣe nǹkan tó ní ká ṣe fún kò ní lẹ́yìn ire fún yín kò ní lẹ́yìn ire fún yín ìṣẹ̀dá mi ò ní jẹ́ kó lẹ́yìn ire fún yín kò ní lẹ́yìn ire fún yín gbogbo àjò tẹ́ bá ṣe Ọlọ́run ó máa bàjẹ́ ni gbogbo àjọ àbúrú tẹ́ bá ṣe Ọlọ́run ó máa bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọlá wípé inú kan àtọ̀ kankan ni mo fi bá yín ṣe mi ì sì láìkí pé kí n wà lọ́dọ̀ ní ìsìn báyìí èèyàn fẹ́ díje fún yàn ó fẹ́ díje ó wá mọ̀ mí níyàwó abá mi wípé alájà o ẹ fún mi ní sọpọ́tà o gbogbo tí ẹ bá ní lágbára lèmi náà fi sọpọ́tì ẹ ń bá fojú kọ ọmọ aláìsí mi Ọlọ́run ó fojú kọ ọmọ aláìsí tó náà ni Ọlọ́run ó fojú kọ kò síbi tọ́lọ́run ti lè mú yàn mẹ́jà tara wa Ọlọ́run ò lè mú olówó ta ló sọ bẹ́ẹ̀ fún ọ kọ́ lówó wọn má kọjá yìí ẹ̀ tó lówó bá kọjá yìí rẹ̀ gbogbo ọ̀nà lọ́lọ́ ti lè gbà mú tọ́lọ́run ó pín ní rẹ̀ gidi táyé wa ò ní dàrú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọ̀rọ̀ ẹ̀yin àdákọ́ ni mo sọ yìí o ọ̀rọ̀ ọ̀bọ̀n kọ́ o ọ̀rọ̀ kájọ láyéra wa ẹni tó bá ṣe dáadáa ká sọ pé ó ṣe dáadáa bàbá wa Alhaji Isiaka Gboyègboyè Tọ́lá etí mi tí ò mí lórí nǹkan ni Ọlọ́run ní pọnmi ìbànújẹ́ fún yín gbogbo tẹ́ ẹ bá ti fà lọ́sùn tẹ́ ẹ bá ti fà ní Nàìjíríà lọ́lọ́run ó mọ̀ bẹ́ẹ̀ ń fà lágbára lọ́wọ́ Ọlọ́run lónìí wọ́n ń rẹ́ẹ̀tì ilé ní àyìn ìlú wọn
àná àwọn kọ́lé ọmọ skul nílùú wọn o mo jẹ́ kí ará àgbòrò mo jọ jàǹfààní àwọn ọmọ skul òjò jàǹfààní àwọn náà wọn kọ́lé skul nílùú wọn báwa ti ń kọ́lé káàkiri ní ìsìn tí àwọn ọmọ skul wọn rẹ́ǹtì tí wọn ò ṣe bẹ́ẹ̀ lẹ́dẹ̀ o òdì bẹ́ẹ̀ lẹ́dẹ̀ àwọn náà wọn kó sẹ́ẹ̀lì àwọn náà wọn kọ́ àwọn náà wọn gbà àlejò àwọn ni wọ́n ta búrẹ́dì àwọn ni wọ́n ta búrẹ́dì wọ́n tepo wọ́n tepo wọ́n ta yọ̀ wọ́n ta gbogbo nǹkan ní sukuu náà wọ́n ti mú ọ̀tá gbogbo àwọn náà ni wọn ò jẹ́ kára àtàkàn kó jàǹfààní tó yẹ kó lè rí bẹ́ẹ̀ kọ́lọ́run aláàánú ẹ̀yin ará Òṣogbo kó ṣàánú yín kó má da sáàrù mọ́ yín lọ́wọ́ kó má bà tí yín jẹ́ kó má jẹ́ òtán fún yín aláàánú aláràǹsí alátìlẹyìn kọ́lọ́run ó dìde àánú fún yín Mùnírùdíìnì Oyèbámijí yóò ṣe dáadáa fún yín nígbà tí bàbá bá wá ṣe bí àwọn ti ṣe ṣeun ṣé wọ́n lè fààyàn kalẹ̀ lọ́sùn kí wọ́n wọlé ni kí ẹn tí àwọn ọmọ Adélékè ṣe lọ́sùn ṣé tí bàbá tèmi bá ṣe bàbá mi màrín tó bá ṣe wọ́n lè fààyàn kalẹ̀ kí wọ́n wọlé mọ́ lọ́sùn adúrú ìwà àbàjẹ́ tí ò dá so yìí sì ni kí bàbá tèmi ó máa ṣe gọ́fúnà kí n sì lòfẹ́ fún yín kẹ́ wá sọ yín pé ní kò sí ti tèmi ń bẹ Ọlọ́run ó dáa fún yín wàláì ìṣẹ̀dá mi ó dáa fún yín àwọn tó kọ́ tẹlẹ̀ pínlẹ̀ Ọ̀ṣun àfi tí a bá gbé àbòsí lọ́wọ́ tí a bá fi tẹ ìpínlẹ̀ Ọ̀ṣun lókù tí wọn ò gbé àbòsí lọ́wọ́ kí wọ́n fi tẹ ìpínlẹ̀ Ọ̀ṣun wàláì owó táwọn ọmọ Adélékè gbà lọ́wọ́ mi yóò jẹ́ òun fún yín kó máa jẹ́ òun fún yín báyìí àwọn tó kọ́ tẹlẹ̀ Ọ̀ṣun kó máa háì lọ́rùn báwọn kó máa háì lọ́rùn àdàbí tí ì bá fi ẹ̀mí mi lélẹ̀ fún yín lókù lọ́lọ́run fi ní dájọ́ fún yín ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ èyí tá a wí náà àrò ti rọ̀ mọ́ náà nù. ọ̀rọ̀ nípa bàbá wa Alhaji Isiaka Gboyega Oyetola ni mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ wọn èmi ni Alhaja Falilatu Ẹ̀rọ Àríkẹ́ Olókè Méjì Nigeria Limited ọ̀gá iléeṣẹ́ àti olùdarí ẹ̀. bàbá wa Alhaji Gboyega Oyetola wọ́n jẹ́ ọmọ rere wọ́n jẹ́ ọmọlúàbí nínú ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n sì ṣe dáadáa wọ́n sì gbé àníyàn tó mọ́ wọ́n gbé lọ́wọ́ fún gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá wa Alhaji Isiaka Gboyega Oyetola tí wọ́n bá ní kírù wà wá yóò máa ròyìn wọn ilé ó sì sun ilé ó mọ̀ pẹ̀lú akitiyan wọn nínú pẹ̀lú kí ìtẹ̀síwájú kó lè máa bá Nàìjíríà kí ìtẹ̀síwájú kó sì lè máa bá ìpínlẹ̀ Ọ̀ṣun ni bàbá wa Alhaji Isiaka Gboyega Oyetola ni wọ́n dúró fún ní ìsìn báyìí wọ́n ní wọ́n fàyàn kalẹ̀ lẹ̀ wọ́n lè fàyàn kalẹ̀ lẹ̀ kí gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n sọ̀pọ̀tì rẹ̀ ẹni bá dá mi wájú ó ti dandan kó tẹ̀lẹ̀ tútù bàbá wa Alhaji Isiaka Gboyega Oyetola irú àwa ìlàlẹ̀ ròyìn wọn torí pé 31 years tí mo ti ń ta ẹ̀rọ mi bọ́rẹ̀ pọ́n márùn ni mo fi bẹ̀rẹ̀ ẹ̀rọ mi kó tó di pé igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé wa mọ Ẹ̀rọ Àríkẹ́ ìṣẹ́ ni mo ṣe ń bẹ̀ ẹ̀rọ 30 naira kò pé mo sọ di 15 naira mo sọ di 20 naira títí ìsàrùn mọ́ ìyí mọ́ àwọn ẹni kẹ́míkà yìí jẹ wọ́n lówó ńgbà tí ò bá tì ká títí tọ́lọ́run fi ló ń dé bẹ́ẹ̀ lómi bá tiẹ̀ wá ń bẹjú tí a ń bẹmú tí a ń ṣe kinní kan eléyìí ò kàn mí olómọ wàhálà tó kóra rẹ̀ sí kó máa gbó òsín tó kàn mí bí eléyìí sẹ́ẹ̀ rí bàbá wa Alhaji Isiaka Gboyega Oyetola wọ́n ti dá mi wájú ó sì ti dandan kún tẹ̀lẹ̀ tútù ìwà bàbá wa rèé o tó fi di pé ní gbogbo àwọn ọmọ Ọ̀ṣun tẹ̀lé bàbá kódà ìrírú ẹni tí bàbá lè pé àwọn gbé kalẹ̀ báyìí wàláì gbogbo àwọn ẹgbẹ́ APC àtàwọn lọ́gàlọ́gà ẹgbẹ́ wọ́n fira wọn sòsùsù ọwọ́ fún bàbá wa Alhaji Isiaka Gboyega Oyetola ní ìṣe báyìí ìgbà tí bàbá ń díje àwọn èèyàn wọn náà ni wọ́n ròyìn nígbà tí wọ́n ń díje níwájú Ọlọ́run àti èèyàn wọn ní bàbá wọn ní tí wọ́n ní wọ́n máa ń pe mítìnì sá ni wọ́n ní bàbá máa ń pe mítìnì sá torí kó tó di pé àwọn èèyàn ò padà lẹ́yìn èèyàn yóò ní tí gọ́fúnà yẹn ṣe kó tó di pé láwọn èèyàn túká lẹ́yìn rẹ̀ ṣé ti gbọ́ dáadáa báwọn yóò ní tí gọ́fúnà yẹn ṣe sẹ́nítọ̀ mẹ́ta òfìtá sẹ́kẹ̀yọ̀ kan kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá wa Alhaji Isiaka Gboyega Oyetola gbogbo wọn ni wọ́n dúró wámú gbogbo àwọn sẹ́nítọ̀ wọn ni wọ́n dúró wámú báyìí wàláhì ìsúnmọ́ bí wọ́n yẹ wọn gbó torí pé bàbá ti dá mi wájú ó sì dandan kí wọ́n tẹ̀lẹ̀ tútù bàbá ti dá mi wájú wọ́n sì máa tẹ̀lé ilẹ̀ tútù ni ní ìsìn báyìí wọ́n ní kí bàbá ó tó kí wọ́n tó di pé wọ́n jẹ́ gọ́fúnà wọ́n ní lóòrèkóòrè
ní ìṣẹ́jú ni wọ́n máa ń pè mítìnì bàbá ẹ̀ ṣe sọ wípé ní àwọn gbogbo kan táwọn lè ṣe àwọn ọmọ dá ṣe fúnra lára àwọn ni àwọn ọmọ dá ṣe fúnra lára àwọn ò dá ṣe bàbá ò dá ṣe wọ́n ní bí bàbá bá wá pè mítìnì àwọn èèyàn wọn náà ní sọ ní bàbá bá wá pè mítìnì wọ́n ní kálukú máa sọ́jú pé kí bàbá sọ̀rọ̀ kí bàbá sọ̀rọ̀ kí bàbá sọ̀rọ̀ wọ́n ní bàbá máa ti sáwọn ọ̀gá lọ́gà ẹgbẹ́ àtọmọ ẹgbẹ́ wọn máa ti sí àgbà ọ̀gá àwọ̀ ẹ̀yin náà sọ̀rọ̀ láìláìláìlá ẹ̀yin ò mọ̀ yín pé ní tí máa ń jẹ́ kẹ́gbẹ́ ó dúró nù ni àwọn PDP inú yàrá ni wọ́n ti pín gbogbo òpó inú yàrá ni wọ́n ti pín gbogbo òpó ń bá parọ́ èmi nù ọlọ́nà bàbá wa Alhaji Gboyègboyè Tọ́lá di sìn wọ́n ní wọ́n àmọ́ sọ wípé nímọ̀ ọ̀gá awẹ́ tí ẹ̀dá sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ yìí bá mọ̀gbọ́n wa eléyìí ò mú wa títọ̀ wọn ò mú wa ìyàwó wọn wà láì kò ní dá sí wọn dúró bí wọ́n ti ń ṣe mítìnì kẹ́mọ̀ yìí pé ní obìnrin alálùbáríkà ni Alhaja Kufayat Oyètọ́lá obìnrin alùbáríkà ni wà láì sọ wọn bí gbogbo ọmọ rẹ sì ní ó yẹn gbogbo ọmọ rẹ ní ó lálùbáríkà sẹ́rí ìtí máa fọ́ ẹgbẹ́ ìtọ́ dààmú àwọn PDP nìyẹn ṣebí mo bọ́ ṣe bá jọ rí gbé ara wa gbé àní inú yàrá ni wọ́n ti pín ipò Ísírẹ́lì tó yẹ kí wọ́n pe àwọn lọ́gà ẹgbẹ́ tó yẹ kí wọ́n pe lọ́gà ẹgbẹ́ wọn ò pe lọ́gà ẹgbẹ́ o àwọn ni wọ́n ń pín ìyá òrata ẹni tí ń ta tá wà nínú wa o ẹni tí ń ta magí wà nínú yẹ wa ẹni tí ń tòróró wà nínú wa wọ́n lè Èkó ni wọ́n pè dàrẹ́ẹ̀tì wọn ò jẹ́ kí ọmọ ẹgbẹ́ wọn ò tiẹ̀ jẹ́ kó gbádùn ìjọba ní tí wọ́n wà máa sọ lẹ́yìn ní pé nígbà tí àwọn lulẹ̀ nígbà kan ọmọ ẹgbẹ́ wo ló dáwó fáwọn tí mo bá parọ́ mọ́ wọn kẹ́lẹ́dà àwọn obìnrin sí mi ọmọ ẹgbẹ́ wo ló dáwó fáwọn bó ti wà wọn làwọn ó ṣe é bó bá ti wà wọn làwọn ó ṣe é ìkan yìí bó ti wà wọn làwọn ó ṣe é Ọlọ́run gbà fún wọn ní tí a fẹnu ara wọn wí náà lọ́lọ́run gbà fáwọn ntọ́lọ́run tí a fẹnu wọn wí náà lọ́lọ́run tẹ́tí hàn bó bá ti wà wọn làwọn ó ṣe é bó bá ti wà wọn làwọn ó ṣe báwọn ò tiẹ̀ lọ mọ́ èyí àwọn ṣé kò wá rí bẹ́ẹ̀ ṣé kò rí bẹ́ẹ̀ bí báwo bá tiẹ̀ ṣe mọ́ àwọn ni wọ́n wí bẹ́ẹ̀ àwọn ní lẹ́dẹ̀ ni wọ́n ti sọ bẹ́ẹ̀ wípé ní táwọn ò bá tiẹ̀ ní í ṣe máa mẹ́yìn ẹyọ kan tí ń bẹ lọ́wọ́ àwọn yìí o àwọn ò rí wípé àwọn jẹ́ bó ti ṣe wù àwọn sọ yẹ kó lè rí bẹ́ẹ̀ bàbá wa Alhaji Gboyègboyè Tọ́lá àbá wa ṣe bẹ́ẹ̀ àwa tó wá fàyàn kalẹ̀ àwa wọlé gbọ́dọ̀ tí ò dáa máa ń bẹ lẹ́nu ìyá yẹn ìpínlẹ̀ wo kódà báwọn ò bá tiẹ̀ lọ mọ́ ẹyọ kan yìí tí mo bá parọ́ kí orí Ọ̀ṣun bínú sí ni èmi ò mọ bẹ́ẹ̀ yẹn ti ṣe parọ́ wọ́n ń sọ wípé lẹ́yọ̀ kan tó wà lọ́wọ́ àwọn yìí ẹyọ kan tí ń bẹ lọ́wọ́ àwọn yìí Ọlọ́run bẹ ń sáámi sí ni ṣé ò wá rí bẹ́ẹ̀ lóòótọ́ ni ẹ mú gbogbo owó tí bàbá wa Alhaji Isiaka Gboyègboyè Tọ́lá tí a fi sápò Ọ̀ṣun àrímọ́ wọ́n gbàrà rẹ̀ dìísí ni wọ́n da títì nílùú wọ́n ti sọ sọ̀rọ̀ àwàdà tí wọ́n sọ ni o Ọlọ́run sì ti mọ̀ gbà báyìí Ọlọ́run ti gbà fún wọn ìpè dá báwo bá ti rí mi ṣe mọ́ ẹ̀ẹ̀kan yìí báwo bá ti rí mi ṣe mọ́ ẹ̀ẹ̀kan yìí wá rogun gbogbo àwọn tí a fi ẹ̀mí lélẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ ń sakitiyan tẹ́ fi wọlé wọn èyí ò kàn wọ́n mọ́ o nípìnlẹ̀ àwọn ọmọ Adélékè kò kàn wọ́n wàláì kò kàn wọ́n tó bá kàn wọ́n ni sẹ́nítọ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ ẹ máa lọ ńgbà tí ẹ ti mọ ibi táwọn ń lọ wọ́n ti mọ ibi táwọn ń lọ ní mọ̀ náà wọ́n ti mọ ibi táwọn ń lọ ní ọmọ sẹ́nítọ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ kún mọ́ wàá lè máa lọ fi sẹ́ẹ̀tì lé wọn káàkiri pé èmi kílẹ̀ nídìí kílẹ̀ sí kan ṣé bó lóṣèlú máa ń sọ̀rọ̀ ajé ni gbólóhùn tí máa ń jáde lẹ́nu wọn pé ẹyọkan iṣẹ́ bó bá ti wà wọn làwọn ó ṣe báwo bá tiẹ̀ lọ míì mọ́ wàláì sọ wọ́n bí láìlà sí láwà wọn ò lè gbé àpótí mọ́ lọ́sùn kí wọ́n fi wọlé ẹ̀yàn kà jẹ́ lórí àwọn ará Ọ̀ṣun ọmọ Ọ̀ṣun ẹ̀yàn kà jẹ́ lórí wọn ẹ máa sọ wípé ní àkúkú rẹ ní bá a dáwó nígbà tá a fi ń fowó ṣẹjọ́ ààrẹ ní bá a dáwó nígbà tá a fi ń fowó ṣe bẹ́ẹ̀ lówó ń bẹ lọ́wọ́ yín ni tẹ́ ẹ̀ bá ti wí bẹ́ẹ̀ èmenu Ọlọ́run gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ni wọ́n jẹ ọ̀rọ̀ wọ́n jẹ ẹ̀gbin wọ́n jẹ́ ìwọ̀sí láwọn ọmọ ẹgbẹ́ PDP wọ́n jẹ́ ọ̀rọ̀ wọ́n jẹ́ ìwọ̀sí
kódà lómi rún mọ́ ni pẹ̀lú ọ̀rọ̀ burúkú tí ń jáde lẹ́nu wọn pé nígbà táwọn ń pààrà kóòtù sọmọ ẹgbẹ́ kan báwọn dáwó ni ló jẹ́ kí wọ́n yàn kájẹ lórí gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. nígbà tí èmi gbé owó lọ bẹ̀ gbólóhùn tó jáde lẹ́nu ìyá yìí pé ẹ máa bọ̀ wá o àdẹ̀rírú eléyìí rí o nígbà tá a ti fowó sẹ́jọ́ ààrẹ ní fún wa ní 10 kọ́bọ̀ o ẹ̀rọ àríkẹ́ ó mọ̀ sí pabambari èmi ló nídìí gan kí lọ nídìí mo ní tí mo nídìí rè wọ́n bá ní kí wọ́n kọ́ lẹ́ẹ̀lẹ̀ agbowó náà pálí sí nǹkan tí àwọn ọmọ Adélékè ni wọ́n dẹgbẹrú àwọn ni wọ́n bàjẹ́ gbólóhùn ẹnu wọn bọ́n bá ti rí kẹ́yì àwọn jẹ gbogbo owó táwọn ti fi ṣẹjọ́ làwọn kó àwọn palẹ̀ gbogbo owó táwọn ti fi ṣẹjọ́ làwọn tí ò bá ti rí bẹ́ẹ̀ mẹ́nu ọlọ́nu ẹ̀yọ̀kan táwọn bá sàtìrẹ́ yọ̀kan táwọn bá sàtìrẹ́ yọ̀kan táwọn bá sàtìrẹ́ yọ̀kan ní àfi yẹn gbogbo àwọn ti fi yàkà jẹ gbogbo orí òtí ẹ̀dùn mi bí àwọn Òṣogbo wọn ò ṣe gbá kejì wọn ò ṣe gbá kẹta wọn ò ṣe gbá kẹrin wọn ò ṣe gbá karùn-ún láìláìláìlá Muhammadu wọn mà yan Òṣogbo jẹ o yóò wá wọlá arú èèyàn Òṣogbo òròkì àsálà ariwo pẹ́tà yóò wọlá arú tí ẹ ṣe sí ihun wàhálà ẹ̀yìn náà sì jẹ gọ́fúnà lọ́sùn lágbára lọ́wọ́ Ọlọ́run lágbára ṣẹ̀dá mi ló jẹ́ yìí náà jẹ gọ́fúnà lọ́sùn. bàbá wa Alhaji Isiaka Gboyega Tọ́lá wọn ò jẹ́ sọ wípé ní ọmọ ẹgbẹ́ bá wò wọn ò jẹ́ sọ wípé ní ọ̀gá ẹgbẹ́ bá wò wàláì ńgbà tí bàbá ò tó ń sí ń bẹ̀ mọ́ tó ṣe pé wọ́n wà ní màrín wàláì wọ́n sanwó oṣù fáwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sanwó oṣù fún wàláì sàkádẹ́mì pẹ̀lú sàrẹ́mì tí wọ́n sùn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sanwó oṣù fún wàláì lọ́wọ́ ìgbà tí mo darapapọ̀ mọ́ wọn mo gbowó lọ́wọ́ bàbá mi gbowó lọ́wọ́ bàbá sẹ́ẹ̀dẹ̀ tí mi ní o èmi ò mọ bẹ́yẹn ti ṣe parọ́ lórí burúkú ẹ̀dá ni mo ń parọ́ bàbá ò lè ṣe kí wọ́n má sẹ́ndì owó fún mi wàláì sùnmọ́ bí láìlà sí ilá mo fi 100 Al-Qur'ani mo fi búra ò lè ṣe kí wọ́n má sẹ́ndì owó sí mi pẹ̀lú oúnjẹ ẹgbà fáwọn alásàlátù yín ṣé bí mo wá ti bá àwọn ọmọ Adélékè tí mo bá tàjọ ṣiṣẹ́ níbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti jọ ṣiṣẹ́ rẹ̀ nígbà tá a wá ṣiṣẹ́ tí ò wọlé mo tún dúró tìyàn láwa fi wá di ìbò tán ni ò wá sí wípé ní 50,000 naira ló kéré wà láì tí n bá parọ́ kí ò rí ẹ̀yin ọmọ Nàìjíríà kó bínú sí mi 50,000 naira ló wá kéré mọ́ ẹja fọ́lẹ̀ Àríkẹ́ o kò síyùn ẹ lè gbá àpótí ní Ọ̀ṣun kẹ jẹmọ́ láyé ẹ lè gbé àpótí ní Ọ̀ṣun kẹ tó jẹmọ́ láyé ẹ lè gbé àpótí lọ́sùn kẹ tó ráǹfààní ọ̀kẹ́ yìí o ẹyọ̀kẹ́ yìí Ọlọ́run ti gbà fún yín ẹ wá sọ wípé ní àwọn ọmọ ẹgbẹ́ wo ló bẹ̀ ń dáwó gbà tẹ́ fi ń para kóòtù Òṣogbo wo ló bẹ̀ ń dáwó nígbà tẹ́ fi ń para kóòtù ọba wo ló bẹ̀ ń dáwó tẹ́ fi yẹn kájẹ́ lórí gbogbo àwọn lọ́ba ìṣẹ̀dá àwọn lọ́ba ó ń bínú sí mi tẹ́ gbowó lọ́wọ́ mi tẹ́ sí kálíkà wà ní ẹ rí kí àwọn èèyàn lè sọ̀rọ̀ mọ́ ní lórí Facebook ni láyé fúlù sọ̀pọ̀ tilẹ̀ ti tẹ́ ẹ kàn dédé fi mí ṣe yẹ̀yẹ́ ni pé ẹ̀rọ Àríkẹ́ fúlù sọ̀pọ̀ tì ní mí mo kọ́lé fúlù sọ̀pọ̀ tì àwọn èèyàn wọ́n ń pè mí pé ní jẹ́ àwọn ọmọ Adélékè tiẹ̀ pé yín Àlàájá mo wá pè mí gàrú ògbé ẹ̀wọ̀ ni gàrú tí ẹ ṣe fún àwọn ọba tí ẹ ṣe fún àwọn ìjòyè tí ẹ ṣe fún gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun gàrú gàǹtà kò gbé wọn wọ ni wọ́n pẹ́ hello Àlàájá ìgbé tí mo gbà lọ́nà Amẹ́ríkà London UK US China torí gbogbo ọbẹ̀ ni mo ní àwọn ọ̀rẹ́ sí tẹ́ bá rí bí ẹ ti ń fi èyìnbó tí a fi ń fúlùsì wọn tí a ń fi èyìnbó fúlùsì wọn torí pé wọ́n mọ̀ pé mo dúró tì wọ́n mọ̀ pé mo dúró tì àwọn ọmọ Adélékè wọ́n mọ̀ pé mo dúró tì wọ́n wọ́n wá sọ wípé ní bàbá wa Alhaji Isiaka Gboyega Tọ́lá ẹ̀wọ̀n gbogbo àwọn ọmọ ẹgbẹ́ APC àti ọ̀gá lọ́gà pé wọ́n fẹ́ràn wọn sùkú tí wọ́n gbé wá sí tí a gbé wá fún wa ní Nàìjíríà tí a ní kí gbogbo ọ̀tàǹkùlú kí wọ́n máa jàǹfààní rẹ̀ tó sọ wípé láìrẹ́ ní gbalẹ́ ní Ìràgbìjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ Egede àtàwọn bòròró Fúlàní ní ọmọ máa ń gbé Ìràgbìjì tẹ́lẹ̀tẹ́lẹ̀
ẹ sá máa tó léṣe kéjò mọ́ wọlé ẹ sá máa tó léṣe kákèké mọ́ wọlé ẹ máa bá àròkọ ẹ̀yìn kùlé bá náírà kan bá àtẹ́ńkọ́bọ. ìrúùmù sẹ́kọ̀tẹ̀ 500,000 naira ní Lágbìjì ní nísìnyí ìrúùmù sẹ́kọ̀tẹ̀ 500,000 naira ni wọ́n ń gbé sẹ́dẹ̀ntì ta ló ṣiṣẹ́ rẹ̀ ṣé gbogbo wa la wá sùn tá a kọrí síbì kan náà ni ṣé gbogbo wa la àmóore tá a jẹ́ bùtùlù aláìmoore ni kì í ṣe gbogbo wa la jẹ́ bùtùlù aláìmoore tẹ́ẹ̀bà tó rírú sukú yìí tẹ́mi ò kàwé o mi ì kàwé mi sì rán yàn ìwọ tó ka gbogbo òwe ìgbà ṣòkòtò nídìí ẹ ìgbà ṣòkòtò ní ìdí rẹ ìkàwé 31 years sí ti tẹrọ mi bọ̀rẹ̀ mi ò yáwó ní báńkì ẹbú báńkì lọ mi ò yáwó báńkì o ìsì fọpọlọ mi fi ń gbé nǹkan mi tí n bá rí i pé ló fẹ́ mẹ́rẹ̀ díẹ̀ mo mọ sísítẹ́ẹ̀mù tí màá lò tí ó tó fi ohun tí a ń pè ní bísínẹ́sì nǹkan tó lágbára díẹ̀ ni bísínẹ́sì mi ò mọ̀mọ̀ ìyá o tí ìbá fọmọ ìyá lówó yìí fún ni àmọ́ pé yóò kú ọjà mi pé kinní kan nígbà tó ń bá kó tẹ́lómi náà kó kí ló kù ńlẹ̀lẹ̀ tẹ́ẹ̀bà tó rí irú sùkú méjì kàǹkàǹkà tí bàbá wa Alhaji Isiaka Gboyègboyè Tọ́lá tí wọ́n gbé sínú Lágbìjì tẹ́ẹ̀bà tó rí ibẹ̀ Ghana lẹ́tù ti rí Ghana ìlú Ghana lẹ́tù ti rí ìlú Ghana lẹ́tù ti rí irú sùkú tí Alhaji Isiaka Gboyègboyè Tọ́lá tó gbé wá sínú Lágbìjì títí ò ní tán bàbá mo wà lẹ́yìn yín o ẹ ṣe pírẹsidẹ́ǹtì o ẹ ṣe pírẹsidẹ́ǹtì lágbára lọ́wọ́lọ́ Alhaji Isiaka Gboyègboyè Tọ́lá marin ẹ máa ṣe pírẹsidẹ́ǹtì èmi tí mo sọ bẹ́ẹ̀ fún yín dé ẹ máa ṣe pírẹsidẹ́ǹtì ẹ sì dìbò à á dìbò ẹ sì wọlé ọrùn mọ́lẹ̀ máa dìbò ẹ wọ́n wí pé ní kinní kan ọlá àtẹ̀gbọ́n wọn ni wọ́n jẹ ọlá àtẹ̀gbọ́n wọn ni wọ́n jẹ kí ni wọ́n ṣe nù ìlú kí ni wọ́n ṣe fún Òṣogbo kí ni bọ́ọ̀ mélòó ni wọ́n gbẹ́ lóṣogbo nígbà tí wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì wọ́n lọ kọ́ sí Ìbàdàn tẹ́ bá dé ṣọ́ọ̀ṣì tí wọ́n kọ́ sí Ìbàdàn ẹ ké wàláhì sùnmọ́bì láìlàsí ìlàwọ̀ ẹ ké wípé ní àti ilé sí aṣọ àǹkárá dínkò ìní bẹ̀ ní Ìbàdàn tí wọ́n ti kọ́ síbẹ̀ wá yẹn kàjẹ́ lórí gbogbo ayé wọ́n sọ wípé ní gbogbo owó tẹ̀yìn fi ṣẹjọ́ ṣebẹ́yìn lẹ́rú dọ́là dé tẹ́lẹ̀ fẹ́ fi ran Ọ̀ṣun lọ́wọ́ ni ẹ mú gbogbo owó tí bàbá wa Alhaji Isiaka Gboyègboyè Tọ́lá tí wọ́n kó síbẹ̀ pé kó lè jẹ́ àjẹbù abá tí bàbá wa ìsọmọ alájẹ tán kó lè jẹ́ àjẹbù abá ẹ̀sìn mú ẹsẹ̀ gbára rẹ lọ lóyún ẹgbára rẹ lọ lóyún ẹ lọ fi ṣe títì ẹ lọ da títì ẹ dalẹ̀ àwọn ẹlòmíì wo ẹ fún wọn lówó ẹ kọ́lé mi fún wọn nílùú yín ẹ lè rí bò lẹ́dẹ wọ́n ti gódẹ di yín ẹ bá ráwọn ọmọ ẹyẹdẹ kẹtíkẹtí lọ́dọ̀ bàbá wa Alhaji Isiaka Gboyègboyè wa lẹ́dẹ làwọn ti wà àwọn onílé lórí mọ̀ wọ́n bá yàn kàjẹ́ wọ́n ní káwọn ọmọ wá sí Ọ̀fọ̀ ṣé ilé ti tàwọn ní sí Ọ̀fọ̀ ṣé lẹ́tàwọn ń gbé sọ ní sí Ọ̀fọ̀ tẹ́fi ní kó máa mú àgànná ẹjọ́ ohun tí a ti lóyún kálukú tí a ti lóyún ọmọ alálùbáríkà tí a ní kó máa mú sí Ọ̀fọ̀ wá tí a ń darí wọn wó tí wọ́n fún wọn ní nǹkan kan wọ́n fún wọn ní pa wọ́n kọ́lé mi fún wọn wọ́n fi ẹsẹ̀ lẹ́yà wọ́n gbaṣọ lára wọn bẹ́ẹ̀ náà ni ní ọ̀nà wo bí a ti ṣe wó gbogbo ilé wọn nu kéde náà ìlà bí a ti ṣe wọlé káàkiri nu. sọ́yẹ̀ wa ò ní dàrú o bàbá wa Alhaji Isiaka Gboyègboyè Tọ́lá ó ní tó lè fi kàmpé o àwọn ò ní o wọn ò ní tí a lè fi kàmpé wọn náà ni mùgbà táwọn ò wọlé lálákọ̀ọ́kọ́ owó tó wá wà owó táwọn fi ṣẹjọ́ làwọn kọ́kọ́ fi gbá àrá sẹ́ńtì àbá wa sọnù lọ́sùn sálìkà wà ní wọn ni wọ́n sí káwọn ẹlẹ́rọ kọ́bítà bẹ́yìn Ọ̀ṣun bá gbàgbé mi ò gbàgbé o ẹlẹ́rọ kọ́bítà fún bàbá wa Ọọ̀ni Ilé-Ifẹ̀ jẹ́ ti sí kálíkà wà ní onírọ́ ni àbàdo rọ́pù kẹ́ irọ́ yín ò lè jẹ lọ́tẹ̀ yìí irọ́ yín ò lè jẹ kò lè jẹ èèyàn kàjẹ́ lórí gbogbo àwọn èèyàn lè jẹ wọ́n kówó ṣòwò fún yín pé ní òbẹ́ńbí nígbà tí bàbá wa Alhaji Isiaka Gboyègboyè Tọ́lá tí ẹ fi wà bẹ́ẹ̀ wàhálà ilẹ̀-mbs wọ́n sọ̀rọ̀ bàbá wípé ní microfinance bank làwọn ti ń gbowó àárí ti tàwọn PDP àárí tàwọn PDP jẹgúdú jẹrá àwọn olè ọ̀fọ́n alọ́kọ́ ló ń kígbe fìdíńdí ọ̀kẹ́jàgùdà ẹ wàá rówó wọn ẹ̀ lè rí wọn láwọn fowó ṣẹjọ́ gbogbo ẹ̀yàn Ọ̀ṣun wọn láwọn fowó ṣẹjọ́
láwọn fowó ṣẹjọ́ àwa mọ̀ bóyá wọ́n ti bóyá èyí tí wọ́n ṣe bóyá ti kọ́fà rẹ̀ bóyá wọ́n ti kọ́fà rẹ̀ bóyá tó ń ronú mi táwọn tó jìbìtì táwọn tó lù wọn ò lè lu Ọ̀ṣun ní jìbìtì mọ́ láyé èmi bí ẹnìkan mi ní gbà èmi bí ẹnìkan mi ní gbà.